Yoruba nation now, Yoruba nation now, Yoruba nation no going back. Gbogbo ọmọ Yorùbá à ń sọ pé Nàìjíríà ò lè dá economy Nàìjíríà ó ti wà completely drained. Owó tó yẹ kí wọ́n lò sí Nàìjíríà láti 62 years owó tá à ń rí nínú crude oil owó yẹn ti kúrò nínú Nàìjíríà completely kò sówó mọ́ nínú Nàìjíríà wọ́n ti drain Nàìjíríà completely but ọ̀pọ̀lọpọ̀ yín believe pé Nàìjíríà máa da níjọ́ kan ó máa da bí African country kan ó máa da bí European country kan kò lè dá àdí tá a ṣe ń sọ pé ẹ jẹ́ ká fi Nàìjíríà sílẹ̀. Number one a kì í ṣe lédè kan náà èdè wa ó yàtọ̀ síra wa èdè tí wọ́n ń sọ nílẹ̀ Haúsá ó yàtọ̀ sí èdè tó ń sọ nílẹ̀ Ìgbò èdè tó ń sọ nílẹ̀ Ìgbò ó yàtọ̀ sí èdè tó ń sọ nílẹ̀ Yorùbá kí ló dé tí a ṣe fẹ́ gbọ́ràn ẹ jẹ́ a fi Nàìjíríà sílẹ̀. Nàìjíríà ó ti fail Nàìjíríà kò sọpọ́tì ọmọ ìlú kankan nítorí pé èdè tí wọ́n ń sọ nínú Nàìjíríà ó yàtọ̀ sí èdè tí àwa ń sọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. English ò kì í ṣe èdè wa àwọn òyìnbó aláwọ̀ funfun ló kó gbogbo àpapọ̀ ní 1914 tí wọ́n fi ń pè ní Nàìjíríà and the more tá a bá wà nínú Nàìjíríà the more tí ayé wa ò ní lọ síwájú. Yorùbá nation òun ni ká support ká kúrò nínú Nàìjíríà once and for all.